Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì ní ọ̀fẹ́. Mo ní pé ọ̀fẹ́ ni, kì í ṣe fún owó púpà. Episteli ìkíní ti Johannu orí 2. Ẹ̀yin ọmọdé mi, ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín, kí ẹ má ṣe ṣẹ̀. Bí ẹnikẹ́ni bá ṣẹ̀, àwa ní alágbàwí kan lọ́dọ̀ Baba, Jésù Kristi olódodo. Òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í sì ṣe kìkì tiwa, ṣùgbọ́n fún ẹ̀ṣẹ̀ gbogbo aráyé pẹ̀lú. Nípa èyí lé àwa sì mọ̀ pé àwa mọ̀ ọ́n, bí àwa bá ń pa òfin rẹ̀ mọ́. Ẹni tí ó bá wí pé èmi mọ̀ ọ́n, tí kò sì pa òfin rẹ̀ mọ́, eléké ni, òtítọ́ kò sì sí nínú rẹ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá pa ọ̀rọ̀ rẹ̀ mọ́, lára rẹ̀ lè a gbé mú ìfẹ́ Ọlọ́run pé ní tòótọ́. Nípa èyí lé àwa mọ̀ pé àwa ń bẹ nínú rẹ̀. Ẹni tí ó bá wí pé òun gbé inú rẹ̀, òun náà sì yẹ láti máa rìn bẹ́ẹ̀ pẹ̀lú, gẹ́gẹ́ bí òun ti ń rìn. Ẹ̀yin ará, èmi kò kọ̀wé òfin tuntun sí yín, bí kò ṣe òfin àtijọ́ tí ẹ̀yin ti ní lé àtètèkọ́ṣe. Òfin àtijọ́ ni ọ̀rọ̀ tí ẹ̀yin ti gbọ́ lé àtètèkọ́ṣe. Ẹ̀wẹ̀, òfin titun kan ni mo kọ̀wé sí yín, ohun tí ń ṣe òtítọ́ nínú rẹ̀ àti nínú yín. Nítorí tí òkùnkùn ti kọjá, ìmọ́lẹ̀ òtítọ́ sì ń tàn nísinsìnyí. Ẹni tí ó bá wí pé òun ń bẹ nínú ìmọ́lẹ̀, tí ó sì kórìíra arákùnrin rẹ̀, ó ń bẹ nínú òkùnkùn títí fi di ìsinsìnyí. Ẹni tí a bá fẹ́ arákùnrin rẹ̀, ó dúró nínú ìmọ́lẹ̀, kò sì sí ohun ìkọ̀sẹ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá kórìíra arákùnrin rẹ̀, ó ń bẹ nínú òkùnkùn, ó sì ń rìn nínú òkùnkùn, kò sì mọ ibi tí òun ń rè, nítorí tí òkùnkùn ti ṣú u lé ojú. Èmi kọ̀wé sí yín, ẹ̀yin ọmọdé, nítorí tí a dárí ẹ̀ṣẹ̀ yín jì yín nítorí orúkọ rẹ̀. Èmi kọ̀wé sí yín, ẹ̀yin bàbá, nítorí tí ẹ̀yin ti mọ̀ ọ́n, ẹni tí ó wà láti ìgbà àtètèkọ́ṣe. Èmi kọ̀wé sí yín, ẹ̀yin ọ̀dọ́mọkùnrin, nítorí tí ẹ̀yin ti ṣẹ́gun ẹni búburú nì. Èmi kọ̀wé sí yín, ẹ̀yin ọmọdé, nítorí tí ẹ̀yin ti mọ bàbá. Èmi ti kọ̀wé sí yín, ẹ̀yin bàbá, nítorí tí ẹ̀yin ti mọ̀ ọ́n, ẹni tí ó wà lé ti ìgbà àtètèkọ́ṣe. Èmi ti kọ̀wé sí yín, ẹ̀yin ọ̀dọ́mọkùnrin, nítorí tí ẹ̀yin lé agbára, tí ọ̀rọ̀ Ọlọ́run sì dúró nínú yín, tí ẹ sì ṣẹ́gun ẹni búburú nì. Ẹ má ṣe fẹ́ ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ ayé, ìfẹ́ ti Baba kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé, ìfẹ́kúfẹ̀ẹ́ ara àti ìfẹ́kúfẹ̀ẹ́ ojú àti ìríra ayé, kò sí ní ti Baba, bí kò ṣe ní ti ayé. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Ẹ̀yin ọmọdé, ìgbà ìkẹyìn lé èyí. Bí ẹ̀yin sì ti gbọ́ pé aṣòdì sí Kristi ń bọ̀ wá, àní nísinsìnyí aṣòdì sí Kristi púpọ̀ ní ń bẹ. Nípa èyí tí àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn lé èyí. Wọ́n ti ọ̀dọ̀ wa jáde, ṣùgbọ́n wọn kò tíì sí nínú wa, nítorí wọn ìbá ti wà nínú wa, wọn ìbá bá wa dúró. Ṣùgbọ́n wọ́n jáde kí a lè fi wọ́n hàn pé gbogbo wọn kì í ṣe ti inú wa. Ṣùgbọ́n ẹ̀yin ní ìtòróró sí láti ọ̀dọ̀ ẹni mímọ́ nì wá, ẹ̀yin sì mọ ohun gbogbo. Èmi kò kọ̀wé sí yín nítorí pé ẹ̀yin kò mọ òtítọ́, ṣùgbọ́n nítorí tí ẹ̀yin mọ̀ ọ́n àti pé
kò sí èké nínú òtítọ́. Ta ní ṣe eléké bí kò ṣe ẹni tí ó bá sẹ́ pé Jésù kì í ṣe Kristi, òun ni aṣòdì sí Kristi. Ẹni tí ó bá sẹ́ baba àti ọmọ, ẹnikẹ́ni tí ó bá sẹ́ ọmọ, òun náà ni kò gba baba, ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́wọ́ ọmọ, ó gba baba pẹ̀lú. Nítorí náà, kí èyí nì kí ó dúró nínú yín tí ẹ̀yin ti gbọ́ lé àtètèkọ́ṣe. Bí èyí tí ẹ̀yin ti gbọ́ lé àtètèkọ́ṣe bá bá yín dúró, ẹ̀yin ó sì dúró pẹ̀lú nínú ọmọ àti nínú baba. Èyí sì ni ìlérí náà tí ó ti ṣe fún wa, àní ìyè àìnípẹ̀kun. Nǹkan wọ̀nyí ni mo kọ̀wé sí yín nípasẹ̀ àwọn tí ń tàn yín jẹ. Ṣùgbọ́n ìtòrórosí tí ẹ̀yin ti gbà lọ́wọ́ rẹ̀ ó bá yín dúró. Ẹ̀yin kò sì ní pé ẹnìkan ń kọ́ yín, ṣùgbọ́n bí ìtòrórosí náà ti ń kọ́ yín nínú gbogbo, tí òun sì ń ṣe òtítọ́, tí kìí sì ṣe èké, àti gẹ́gẹ́ bí ó ti kọ́ yín, ẹ̀yin ó sì dúró nínú rẹ̀. Ǹjẹ́ nísinsìnyí, ẹ̀yin ọmọdé, ẹ dúró nínú rẹ̀, ní pé nígbà tí òun bá farahàn, kí àwa kí ó lè ní ìgbẹ́kẹ̀lé, kí a má sì ṣe tijú níwájú rẹ̀ nígbà ààbọ̀ rẹ̀. Bí ẹ̀yin bá mọ̀ pé olódodo ni, ẹ mọ̀ pé a bí olúkúlùkù ẹni tí ń ṣe òdodo nínú rẹ̀.